how are you all doing? Thank you for your love and support. We really appreciate you. If today is the first time you are coming across us, or you are seeing this face for the first time, please do well to like our videos and share. In this platform, we react to all videos and your opinion is highly needed. So please sit back, watch this video carefully, drop your opinion in the comment section, and I'll be right back. ẹ̀yin tí BBC News Yorùbá ẹ káàbọ̀ padà. Ìlú Ọ̀wọ̀ ni a wà níbi tí àwọn afurasí kan níbi tí wọ́n ti kọlu ilé ìjọsìn kátólíìkì kan ní àdúgbò Ọ̀wálúwà ní àárọ̀ òní. Ní báyìí a ti dé sí ilé ìwòsàn gbogbogbò tìjọba àpapọ̀ èyí tí wọ́n pè ní FMC ní ẹ̀gbẹ́ emergency room níbi tí wọ́n kó àwọn tí wọ́n farapa àti àwọn òkú tó bá ṣẹlẹ̀ yìí lọ níbi tí wọ́n kó wá sí. Ní báyìí a ti wà lọ́dọ̀ alága ẹgbẹ́ àwọn lẹ́yìn Kristẹni ìyẹn kan ti ìlú Ọ̀wọ̀ Reverend Ọládàpọ̀. Wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí ohun tí ojú wọn tó nípa ti ìṣẹ̀lẹ̀ yìí àti ohun tí wọ́n retí kí ìjọba kí ó ṣe àti ìgbésẹ̀ tí ìjọ tí àwọn fúnra wọn tí yóò gbé. Ẹ káàsán sà. Akin káàbọ̀ sí ìkànnì BBC News Yorùbá. Ẹ bá dárúkọ yín fún àwọn tó ń wò yín. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Joshua Ọládàpọ̀ ẹni Ọ̀wọ̀. Ipò wo lẹ dì mú nínú ìjọ Kristi nílùú Ọ̀wọ̀? Mo jẹ́ pásítọ̀ fún ìjọ onítẹ̀bọmi àkọ́kọ́ ní ìlú Ọ̀wọ̀. Mo dẹ̀ tún jẹ́ chairman Christian Association of Nigeria Ọ̀wọ̀ local government chapter. Ó dà láàárọ̀ ariwo ẹkún sọ nílùú Ọ̀wọ̀. Ǹjẹ́ lè ṣàlàyé fún wa ohun tó ṣẹlẹ̀ ní pàtó àti ohun tí ẹ gbọ́ tàbí ohun tó ju yín tó? Bí a ṣe ń jáde nínú ìjọ tiwa ó ní ìròyìn kan pé ìlú ti dàrú, pé àwọn agbébọn wọ́n wọnú ọ̀kan nínú àwọn ìjọ wa tó jẹ́ ti Catholic St. Francis Catholic Church ní Ọ̀wálúwà Ọ̀wọ̀ nínú the heart of the town. Ó ní ìjọ yìí tí wọ́n ti lọ attack. So a gbọ́ pé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n fi gbọ́ information yẹn. So mo ní láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Lótìtọ́ wọ́n ń gbé òkú jáde níbẹ̀ ni mò ń wọlé síbẹ̀. Oríṣiríṣi àwọn ọmọdé àtàwọn àgbàlagbà tí wọ́n fìbọn pa. Àwọn míì ti sọ pé wọ́n lo dynamite. So àwọn tí wọ́n rí cartridge wọ́n lọ bí 6 sí 7. Àwọn kan sọ wípé àwọn bíi 20, àwọn kan ní àwọn bíi 15 ló bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ǹjẹ́ ẹ ti mọ̀ ní pàtó iye èèyàn tí ó farapa tàbí tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ? For now, èrò pé anybody lè sọ pé iye èèyàn báyìí ni, but àwọn òkú tèmi fojú ara mi rí àtọmọdé àtàgbà láì tiẹ̀ tí wọ inú chọ́ọ̀chì gangan tó jẹ́ auditorium tí àwọn èèyàn kú sí. Àwọn tí mo kàn rí ní ọwọ́ ọ̀ta they are about 7. Àwọn òkú dẹ̀ kù sínú ilé. Àwọn míì ti gbé tí wọ́n lọ kémi ò tó débẹ̀. So a lè sọ pé iye èèyàn bá ló kú as at now. Àti wípé àwọn tí wọ́n farapa àwọn yẹn they are so many and the hospital is currently filled at the emergency. Ó dáa sà. Ẹ ṣe gẹ́gẹ́ bí olórí ìjọ kí lẹ rò kó fa ìṣẹ̀lẹ̀ yìí? Torí ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe àwọn kan ní pé kì í ṣe àlépe níbi ìjàmbá bí ìgbà tí èèyàn bá mọ̀ mọ̀ wá báyàn nu lé ni. Àwọn lè rò pé ó ṣé ká ní ìjọ ti ṣe àwọn kan ni àbáwo ló ti jẹ́? Èyí sọ̀rọ̀ pé ìjọ sẹ́yìn kó tó di òní àwọn ìṣẹ̀lẹ̀ jínigbé ní agbègbè Ọ̀wọ̀ àti ní ìlú Ọ̀wọ̀ àti ìṣẹ̀lẹ̀ fífi ìbọn pa àwọn èèyàn ó ti ṣẹlẹ̀ kó tó dòní. Àwọn tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ sísìn, a rí pé àwọn kan ni wọ́n gbébọn tí wọ́n dẹ̀ lọ pa àwọn tó ń ṣiṣẹ́ ní ojú ọ̀nà ní ìlú Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ la rí àwọn tí wọ́n jí ìránṣẹ́ Ọlọ́run, ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìlú Ọ̀wọ̀ yìí ní agbègbè ìlú Ọ̀wọ̀ yìí tó jẹ́ Anglican priest tí wọ́n jí gbé. Owó ńlá ni wọ́n gbà kó tó di pé wọ́n rí ẹni yẹn gbà, òun àtọmọ rẹ̀ ni wọ́n gbé. So eléyìí tó ṣẹlẹ̀ yìí is still a follow up. Ọkàn jẹ́ ohun tí tó ń ṣẹlẹ̀ náà ni. So kìí ṣe nǹkan tuntun tí ó dàbẹ̀ pé ó ń ṣẹlẹ̀ ní àyíká yìí, bọ̀ ó ti wá di pé ó ti dé level tí ó
kọjá ohun tí a lè fẹnu sọ. Ó dá ìgbésẹ̀ wo ni ìjọ kátólíìkì tàbí àwọn ọmọlẹ́yìn Kristi ìgbésẹ̀ wo ni ó ṣeé ṣe kẹ́ gbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí? Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run, ohun tí a ti ń ṣe tí a dẹ̀ tún máa ṣe òun náà ni àdúrà. Gbogbo ìgbà oṣooṣù òun ni ìjọ Ọlọ́run ti ń gbàdúrà. Kátólíìkì tí wọ́n ti lọ àtáàkì níbẹ̀ ní gbogbo ìjọ ní oṣù tó kọjá yìí láti gbàdúrà lórí ìṣẹ̀lẹ̀ yìí pé kọ́lọ́run kó lè dáwọ́ rẹ̀ dúró, kìí ṣe ní Ọ̀wọ̀ nìkan, ní ìpínlẹ̀ Ondo àti ní gbogbo Nàìjíríà. So ìjọ Ọlọ́run kìí ṣe ibi tí wọ́n ti ń gbébọn ju pé ká gbàdúrà. But bí eléyìí ṣe ṣẹlẹ̀ báyìí, àwọn èèyàn ní láti tún foríkorí kí ni ìgbésẹ̀ tàyín láti gbé. Ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ìjọba ló wà torí pé ìjọ ò lè gbébọn àfi tí wọ́n bá fún ìjọ ní àǹfààní. Ibi tọ́rọ̀ dẹ̀ ń lọ yìí ó lè pè fún kí security ó wà nínú ìjọ kọ̀ọ̀kan, kí wọ́n fi àyè lẹ̀ fún ìjọ kọ̀ọ̀kan kó ní oore ọ̀fẹ́ láti ṣètò ààbò, kí wọ́n dẹ̀ láńsẹ̀nsì ìjọ láti ṣe tó yẹ kí wọ́n ṣe. Torí bí eléyìí bá wà, àwọn tó ṣiṣẹ́ bí wọ̀nyí wọn kàn lè lọ bẹ́ẹ̀, tí àǹfààní rẹ̀ bá wà kò kàn lè lọ bẹ́ẹ̀. Ẹ ká sọ̀rọ̀ nípa ìjọba, ìgbésẹ̀ wo lẹ́yìn expect kí ìjọba gbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí? Pàápàá gómìnà ìpínlẹ̀ Ondo tó jẹ́ ọmọ ìlú yìí. Tó bá ṣe ti ìjọba ìpínlẹ̀ Ondo yìí ti ṣe gudugudu méje ṣàyà mẹ́fà torí pé gómìnà wa arákùnrin Rotimi Ọdúnayọ̀ Akérédolú olólìdí gbogbo South West governors, gbogbo àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ Yorùbá bíi mẹ́fà láti gbé àwọn tí a lè pè ní jagunjagun ìbílẹ̀ tó gbé wọn dìde láti dáwọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ yìí dúró. Mo rò pé ìdí nìyí tí wọ́n fi wá ń bẹ̀rẹ̀ sí ní àtáàkì ìlú gómìnà gangan pẹ̀lú bí mo ṣe wò ó pé ṣé wọn ló ń lídi àwọn tó ń dìde ogun sí àwọn tó ń ṣiṣẹ́ bí yìí. Mo rò nínú èrò mi pé wọ́n mọ̀ọ́mọ̀ wá ṣe léyìí torí pé ìlú gómìnà kò lè léyìí. Gómìnà ti gbìyànjú púpọ̀ but ìyànjú yẹn ó nílò kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n ṣiṣẹ́ tọ́ gidigidi ó torí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ó dà ẹ ṣeun, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti kò tẹ́ ẹ dùn. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Joshua Ọlọ́dàpọ̀, ìránṣẹ́ Ọlọ́run tí ó jẹ́ oníwàásù àti àlùfáà ìjọ onítẹ̀bọmi ní ìlú Ọ̀wọ̀, onítẹ̀bọmi àkọ́kọ́. Mo sì tún jẹ́ alága fún gbogbo ẹgbẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi ní ìlú Ọ̀wọ̀ local government. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun sà. Ẹ̀yin tí BBC ní Yorùbá. Tí a mọ̀ sí St. Francis Xavier Catholic Church ní ìlú Ọ̀wọ̀ ní àárọ̀ yìí, lára àwọn tí wọ́n fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni wọ́n ti kó wá sí ilé ìwòsàn yìí tí a mọ̀ sí St. Louis Catholic Hospital ní ìlú Ọ̀wọ̀. Ẹnu ọ̀nà ilé ìwòsàn ọ̀hún náà ni a wà yìí níbi tí àwọn mọ̀lẹ́bí wọn farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ti wà níbí pẹ̀lú àwọn èèyàn wọn. Púpọ̀ lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n wà níbí tí wọ́n ti kó wọn sí ilé ààyè ìkókùpamọ́sí, tí àwọn tí wọ́n fara káásá ọta àbọ̀n sì wà ní ààyè tí àwọn dókítà ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí wọn. Kí ó tó di pé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan ni a ti rí lára àwọn dókítà tí wọ́n ní wọ́n bá wọn sáré wábí láti wá ṣe ìtọ́jú lára àwọn tí wọ́n fara káásá ọta ìbọn ọ̀hún. Lára àwọn dókítà ọ̀hún ni a ti rí dókítà Níran Òkúnrìnbóyè tí wọ́n fi ìgbà kan rí jẹ́ adarí iléeṣẹ́ tí ń rí sí àjọ tí ń rí sí ọ̀rọ̀ ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ondo. Àwọn ni wọ́n fi ìgbà kan jẹ́ alága àjọ tí ń rí sí ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ondo. Àwọn ni wọ́n wà níbí lára àwọn tí wọ́n wá bá wọn tọ́jú àwọn tí wọ́n fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni. Ẹ kúrò lẹ́ o. Ẹ dákun sá, orúkọ yín? Dr. Níran Òkúnrìnbóyè. Dr. Níran Òkúnrìnbóyè. Right now. Kí ni ẹ rí sọ sí ohun tí ó ṣẹlẹ̀ bí lónìí? In fact, èyí tó ṣẹlẹ̀ lénìí ó le o. Honestly speaking,
a wà nínú church ní Methodist church lọ́wọ́. So around 12 o'clock a kàn gbé boom boom. So à ń wò pé this is a bomb. Ó dàbí pé bomb sound yìí níbo ló ti wáyé. Within 5-10 minutes wọ́n ní church kan Catholic church St. Francis ni wọ́n ti bomb tí wọ́n ti pààyàn lọ. So aláti sacro church pé ká rush bá ṣe ń sọ̀rọ̀ yìí. I have a branch of my hospital. Mo ní ẹ̀ka ilé-iṣẹ́ mi personal hospital ní billboard. Wọ́n á rí i pé crowd yẹn St. Louis hospital being a Catholic hospital ni wọ́n kó wá. So èmi láti rush down so that ká lè ran àwọn because àwọn tó farapa ti pọ̀ jù. 5 minutes ago mo kàn lọ wo mortuary. I saw 12 dead bodies including ọmọ handsome young boy kan tó yẹ pé kò ju ọmọ ọdún 4. Right now àwọn doctors ń bí ń ṣiṣẹ́ in their theatre. I just assisted some of the people mo evaluate wọn pé kò sí critically ètò jẹ́ pé ó lè kú nú àwọn tó wà ní bed. So it's kíní yìí ò funny o kò funny o kò funny o àánú ṣe mí o mo ṣe wà mo kàn hang around pé in case they will need assistance again. All the doctors are working and as we speak Federal Medical Center wọ́n kà wọ́n kan lọ sọ́hùn and some other private. So kọ́lọ̀ ń gbà wá o ìlú yìí ò rọgbọ mọ́ o ìlú ò rọgbọ o àdúrà ni o. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ láti ẹnu dókítà Níran Òkúnrìbóyè lórí bí wọ́n ṣe sáwábí láti ṣe ìrànwọ́ fún lára àwọn tí wọ́n ní pé wọ́n fara káásá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn ṣe wí wọ́n nígbà tí àwọn wọ ààyè tí wọ́n kó àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n wọ ààyè tí wọ́n kó wọn sí wípé ó kéré tán àwọn 12 ni àwọn fi ojú bà tó fi mọ́ ọ̀dọ́mọkùnrin kan tí kò tí ì lè ju ọmọ ọdún 4 lọ tí ó wà lára àwọn náà tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Lára àwọn tí wọ́n ní mọ̀lẹ́bí lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni a ní kí a súnmọ́ kí a lè gbọ́rọ̀ látẹnu wọn nítorí tẹ́ ẹ bá wò gbogbo àwọn tí wọ́n wà níbí ni wọ́n ní ẹnìkan tàbí méjì tí ó wà níbí tí ó fara káásá ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì pé torí ẹ̀ ni gbogbo wọn ṣe wá tí wọ́n dúró ti àwọn tí wọ́n bá wá náà láti lè gba ìtọ́jú. Tẹ́ ẹ bá ń wò lára àwọn tí wọ́n rí pé lára àwọn èèyàn wọn pàdánù ẹ̀mí rẹ̀ ni àwọn eléyìí ààyè ìkókùsí ni wọ́n ti ṣẹ̀ jáde yìí tí wọ́n ti ń dárò ẹni wọn tó lọ tí ẹ sì rí tí àwọn tó kù mú wọn pé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ́lé. Arákùnrin orúkọ yín. Lukman láti Ọ̀wọ̀. Ẹ jọ̀ọ́ kí ni ṣé ẹ ní lára àwọn tí wọ́n fara pa níbi tí kí tí ẹ ṣe pé àwọn méjì ni ìkan ti jẹ́ pé Ọlọ́run ẹnìkejì náà ó wà ní inú ilé ìwòsàn. Ọjọ́ àyájọ́ ẹni ó jẹ́ àyájọ́ ọjọ́ burúkú nílùú Ọ̀wọ̀. Kò tí pé 2 weeks nísìn tó jẹ́ pé wọ́n pa sójà wọ́n gbéyàn lọ wọ́n pa sójà pẹ̀lú dírẹ́fà. Ìyẹn la ṣì ń dárò lọ́wọ́ nígbà tí àwọn míì tún padà wá. Mission ni wọ́n ń sìn oníkàlùkù ń sọ tiẹ̀ ní àlọ́ sọ pé báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́. So ìlú Ọ̀wọ̀ kò sí ààbò ìyẹn ní. Ìkejì ni pé wọ́n bẹ arákùnrin gọ́vnà wa pé wọ́n wá nǹkan tó máa ṣe sí ààbò ìlú Ọ̀wọ̀. Kò sí ààbò rárá ààbò 1.5 Ọ̀wọ̀ ò ní o. Tọ́ bá lè sọ yìí pé èèyàn lọ ilé ìjọsìn lọ képe Ọlọ́run tí ò fẹ̀mí sí pé òní ni ọjọ́ òní ni òun máa ṣíwọ́ iṣẹ́ kò fẹ̀mí sí. Èèyàn tó bá dé mọ́ṣúárì
ní St. Louis tó bá dé mọ́ṣúárì ní FMC abiyamọ kò séèyàn tí ò ní sọ pé nǹkan ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ so kàn bá gọ́vnà wa sọ̀rọ̀ a need security lọ́wọ́ ààbò tó pójú owó tó pójú oye a need ẹ̀ nílùú Ọ̀wọ̀ a ní security o a ní security rárá a ní security o à ń tẹnumọ́ kò séèyàn tí ẹ̀mí ẹ̀ dè kò séèyàn tẹ́mí ẹ̀ dè o so bó ṣe jẹ́ nìyẹn o nǹkan kó má lọ di pé wọ́n á tún lọ máa wọnú ilé tí wọ́n bá lè sọ pé wọ́n lọ pààyàn ṣọ́ọ̀ṣì iní èjì ẹ̀ta tí wọ́n bá ní pé kí wọ́n kààyàn wọn ò lè kà less than 40 yàtọ̀ séèyàn tó jẹ́ pé ó wà lórí ìrora bóyá kú àbí kò ní kú so kò sí ààbò rárá kó má di pé wọ́n lọ máa wọnú ilé lọ máa báyàn níbi tí ìlú Ọ̀wọ̀ dé dúró yìí ilé ò dẹ̀ tí ì ṣẹlẹ̀ rí and ìlú gọ́vnà la dẹ̀ wáyé o so kán wá nǹkan bá wa ṣe sí o. ẹ ṣe gan ni gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu ọ̀gbẹ́ni Lukman tí wọ́n ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán wọ́n ní wọ́n pàdánù èèyàn kan sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n sì ń gbà ládùúrà pé ẹnì kejì tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ kí Ọlọ́run jẹ́ kí ó lè ní àlàáfíà púpọ̀ àwọn tí wọ́n dúró yìí náà ni wọ́n ní ẹnìkan tàbí méjì tí ó wà lára àwọn tí ó farapa bí ọ̀rọ̀ ọ̀hún bá ṣe ń lọ a sì wà ní ilé ìwòsàn St. Louis Catholic Hospital ní ìlú Ọ̀wọ̀ ń bí ní kò pẹ́ kò jìnnà a gbìyànjú láti bá àwọn adarí ilé ìwòsàn ọ̀hún sọ̀rọ̀ ká tó kọjá sí ilé ìwòsàn kejì náà tí ó tún jẹ́ gbajúgbajà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ó farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tí wọ́n wà yìí ní Federal Medical Center ìkànnì BBC News Yorùbá náà ni a ṣì wà ní kò pẹ́ kò jìnnà a tún máa padà sí orí afẹ́fẹ́ nígbà bá ṣe ṣetán láti bá àwọn adarí ilé ìwòsàn ọ̀hún láti bá wọn sọ̀rọ̀ ẹ ṣeun. ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni wọ́n ti kó wá sí ilé ìwòsàn yìí tí a mọ̀ sí St. Louis Catholic Hospital ní ìlú Ọ̀wọ̀ ẹnu ọ̀nà ilé ìwòsàn ọ̀hún náà ni a wà yìí níbi tí àwọn mọ̀lẹ́bí wọn farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ti wà níbí pẹ̀lú àwọn èèyàn wọn púpọ̀ lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n wà níbí tí wọ́n ti kó wọn sí ilé ààyè ìkókù pamọ́ sí tí àwọn tí wọ́n fara káásá ọ̀tá àbọ̀n sì wà ní ààyè tí àwọn dókítà ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí wọn kí ó tó di pé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan ni a ti rí lára àwọn dókítà tí wọ́n ní wọ́n bá wọn sáré wábí láti wá ṣe ìtọ́jú lára àwọn tí wọ́n fara káásá ọta ìbọn ọ̀hún lára àwọn dókítà ọ̀hún ni a ti rí dókítà Níran Òkúnrìnbóyè tí wọ́n fi ìgbà kan rí jẹ́ adarí iléeṣẹ́ tí ń rí sí àjọ tí ń rí sí ọ̀rọ̀ ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ondo àwọn ni wọ́n fi ìgbà kan jẹ́ alága àjọ tí ń rí sí ètò ìlera alábọ́dé ní ìpínlẹ̀ Ondo àwọn ni wọ́n wà níbí lára àwọn tí wọ́n wá bá wọn tọ́jú àwọn tí wọ́n fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni. ẹ kúrò lẹ́ o. ẹ dákun sá orúkọ yín. Dr. Níran Òkúnrìnbóyè. Dr. Níran Òkúnrìnbóyè. Right now. kí ni ẹ rí sọ sí ohun tí yóò ṣẹlẹ̀ bí lónìí. In fact èyí tó ṣẹlẹ̀ lénìí ó le o. Honestly speaking a wà nínú church ní Methodist church lọ́wọ́ so around 12 o'clock a kàn gbé gbùngbùn so à ń wò pé this is a bomb ó dàbẹ̀ pé bọ́ǹbù sound yìí níbo ló ti wáyé within 5-10 minutes wọ́n ní church kan Catholic church St. Francis ni wọ́n ti bomb tí wọ́n ti pààyàn lọ so aláti sacro church pé ká rush bá ṣe ń sọ̀rọ̀ yìí I have a branch of my hospital mo ní ẹ̀ka iléeṣẹ́ mi personal hospital ní billboard wọ́n á rí i pé crowd yẹn St. Louis hospital being a Catholic hospital ni wọ́n kó wá so èmi láti rush down so that ká lè ran àwọn because àwọn tó farapa ti pọ̀ jù 5 minutes ago mo kàn lọ wo mọ́ṣúárì I saw 12 dead bodies including ọmọ handsome young boy kan tó yẹ pé kò ju ọmọ ọdún mẹ́rin. Right now àwọn doctors ń bí ń ṣiṣẹ́ in their theatre. I just
assisted some of the people mo evaluate wọn pé kò sí critically èyí tó jẹ́ pé ó lè kú nú àwọn tó wà ní bed. So it's kíní yìí ò funny o, kò funny o, kò funny o. Àánú ṣe mí o, mo kàn hang around pé in case they will need assistance again. All the doctors are working, and as we speak, Federal Medical Center wọ́n kọ́ àwọn kan lọ sọ́hùn and some other private. So kọ́lọ̀ ń gbà wá o, ìlú yìí ò rọgbọ mọ́ o, ìlú ò rọgbọ o, àdúrà ni o. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ láti ẹnu dókítà Níran Òkúnrìbóyè lórí bí wọ́n ṣe sáwábí láti ṣe ìrànwọ́ fún lára àwọn tí wọ́n ní pé wọ́n fara káásá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn ṣe wí, wọ́n nígbà tí àwọn wọ ààyè tí wọ́n kó àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, tí wọ́n wọ ààyè tí wọ́n kó wọn sí, wípé ó kéré tán àwọn 12 ni àwọn fi ojú bà, tó fi mọ́ ọ̀dọ́mọkùnrin kan tí kò tí ì lè ju ọmọ ọdún 4 lọ tí ó wà lára àwọn náà tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Lára àwọn tí wọ́n ní mọ̀lẹ́bí, lára àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni a ní kí a súnmọ́ kí a lè gbọ́rọ̀ látẹnu wọn, nítorí tẹ́ ẹ bá wò gbogbo àwọn tí wọ́n wà níbí ni wọ́n ní ẹnìkan tàbí méjì tí ó wà níbí tí ó fara káásá ìṣẹ̀lẹ̀ ọ̀hún, tí wọ́n sì pé torí ẹ̀ ni gbogbo wọn ṣe wá, tí wọ́n dúró ti àwọn tí wọ́n bá wá náà láti lè gba ìtọ́jú. Tẹ́ ẹ bá ń wò lára àwọn tí wọ́n rí pé lára àwọn èèyàn wọn pàdánù ẹ̀mí rẹ̀ ni àwọn eléyìí, ààyè ìkókùsí ni wọ́n ti ṣẹ̀ jáde yìí tí wọ́n ti ń dárò ẹni wọn tó lọ, tí ẹ sì rí tí àwọn tó kù mú wọn pé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ́lé. Arákùnrin, orúkọ yín? Lukman láti Ọ̀wọ̀. Ẹ jọ̀ọ́, kí ni ṣé ẹ ní lára àwọn tí wọ́n fara pa níbi tí ọkùnrin? Kí tí ẹ ṣe pé àwọn méjì ni, ìkan ti jẹ́ pé Ọlọ́run, ẹnìkejì náà ó wà ní inú ilé ìwòsàn. Ọjọ́ àyájọ́ ẹni yìí ó jẹ́ àyájọ́ ọjọ́ burúkú nílùú Ọ̀wọ̀. Kò tí pé 2 weeks nísìn tó jẹ́ pé wọ́n pa sójà, wọ́n gbéyàn lọ, wọ́n pa sójà pẹ̀lú dírẹ́fà. Ìyẹn la ṣì ń dárò lọ́wọ́ nígbà tí àwọn míì tún padà wá. Mission ni wọ́n ń sìn, oníkálukú ń sọ tiẹ̀ ní, àlọ́ sọ pé báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́. So ìlú Ọ̀wọ̀ kò sí ààbò, ìyẹn ní. Ìkejì ni pé wọ́n bẹ arákùnrin gọ́vnà wa pé wọ́n wá nǹkan tó máa ṣe sí ààbò ìlú Ọ̀wọ̀. Kò sí ààbò rárá, ààbò 1.5 Ọ̀wọ̀ ò ní o. Tọ́ bá lè sọ yìí pé èèyàn lọ ilé ìjọsìn lọ képe Ọlọ́run tí ò fẹ̀mí sí pé òní ni ọjọ́ òní ni òun máa ṣíwọ́ iṣẹ́, kò fẹ̀mí sí. Èèyàn tó bá dé mọ́ṣúárì ní St. Louis, tó bá dé mọ́ṣúárì ní FMC Abiyọmọ, kò séèyàn tí ò ní sọ pé nǹkan ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀. So kàn bá gọ́vnà wa sọ̀rọ̀, a need security lọ́wọ́, ààbò tó pójú owó tó pójú oye, a need ẹ̀ nílùú Ọ̀wọ̀. A ní security o, a ní security rárá, a ní security o, à ń tẹnumọ́. Kò séèyàn tí ẹ̀mí ẹ̀ dè, kò séèyàn tẹ́mí ẹ̀ dè o. So bó ṣe jẹ́ nìyẹn o. Nǹkan kó má lọ di pé wọ́n á tún lọ máa wọnú ilé, tí wọ́n bá lè sọ pé wọ́n lọ pààyàn ṣọ́ọ̀ṣì iní èjì ẹ̀ta, tí wọ́n bá ní pé kí wọ́n kààyàn wọn lè kà less than 40, yàtọ̀ séèyàn tó jẹ́ pé ó wà lórí ìrora bóyá kú àbí kò ní kú. So kò sí ààbò rárá, kó má di pé wọ́n lọ máa wọnú ilé lọ máa báyàn níbi tí ìlú Ọ̀wọ̀ dé dúró yìí. Ilé ò dẹ̀ tí ì ṣẹlẹ̀ rí, and ìlú gọ́vnà la dẹ̀ wáyé o. So kán wá nǹkan bá wa ṣe sí o. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu ọ̀gbẹ́ni Lukman tí wọ́n ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán, wọ́n ní wọ́n pàdánù èèyàn kan sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n sì ń gbà ládùúrà pé ẹnì kejì
tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ kí Ọlọ́run jẹ́ kí ó lè ní àlàáfíà. Púpọ̀ àwọn tí wọ́n dúró yìí náà ni wọ́n ní ẹnìkan tàbí méjì tí ó wà lára àwọn tí ó farapa. Bí ọ̀rọ̀ ọ̀hún bá ṣe ń lọ, a sì wà ní ilé ìwòsàn St. Louis Catholic Hospital ní ìlú Ọ̀wọ̀ ń bí. Ní kò pẹ́ kò jìnnà a gbìyànjú láti bá àwọn adarí ilé ìwòsàn ọ̀hún sọ̀rọ̀ ká tó kọjá sí ilé ìwòsàn kejì náà tí ó tún jẹ́ gbajúgbajà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ó farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tí wọ́n wà yìí ní Federal Medical Center. Ìkànnì BBC News Yorùbá náà ni a ṣì wà. Ní kò pẹ́ kò jìnnà a tún máa padà sí orí afẹ́fẹ́ nígbà bá ṣe ṣetán láti bá àwọn adarí ilé ìwòsàn ọ̀hún láti bá wọn sọ̀rọ̀. Ẹ ṣeun. That brings us to the end of this update. Do well to like the video, share and subscribe. Thank you very much for always tuning in. I really do appreciate. Share the video and tell your friends about this platform, because the best thing or the best place for you to be is here. Turn on the bell icon so that whenever I drop a new boost like this, you'll be the first to notify. Thank you once again and remain blessed.